Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ẹrú ẹ̀ ń da gbogbo ẹrú ẹ̀ tún sọ wípé Olúọmọ still remain the chairman ṣé kinní kan ní nǹkan kan ṣé tí àwa tá à ń gbọ́ nǹkan tó ń sọ àbí tí àwa tá à gbọ́ nǹkan tó Olúọmọ sọ ṣé tí wá di àti mọ̀ pé ó ti hand over fún Sego tẹ sọra yín dolórí burúkú kalẹ̀ legacy tẹ tún fẹ́ mọ dánú Olúọmọ dùn tẹ tún fẹ́ mọ dánú ẹ̀dùn lórí irọ́ pé yẹn ṣáàmánù kan ṣé wọ́n sọ pé ṣáàmánù kìíní kan ní nǹkan kan ìwọ ló àló legacy yóò mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òun ló mọṣẹ́ national jù o kúrò nílùú òyìnbó ó mọ sọ̀rọ̀ àwọn tó mọ̀ ní Nàìjíríà ó mọ sọ gbogbo nǹkan tójú ẹ̀ ò tó ó mọ bẹ̀rẹ̀ ẹ̀rọ ó mọ ṣe ó rí bá ṣe máa ń bú ẹ ní comment section ni ó tún mọ̀ pé Sego ti overthrow ni lọ́wọ́ àwọn tó ń kọ́mẹ̀ntì tó dáa nípa Olúọmọ ní comment section kó wo nǹkan tó ń sọ ń pa Sego ṣé rádaràda ẹ mú kókó ẹ fẹ́ sọ déyàn burúkú lójú gbogbo ayé bẹ́ẹ̀ ni pé kò mọ ohun tó ń ṣe àbí pé oríire ò pé ẹ̀sẹ̀ máa ń dédé sẹ́ni ṣẹ̀ṣẹ̀ máa ń dédé sẹ́ Ọlọ́run dẹ̀ ti rán mi wá báyìí láti wá kìlọ̀ fún wọn Kókó àti Olúọmọ kẹ́ ẹ jẹ́ kó rí yín pé otherwise wo ẹ dẹni ẹ̀sìn síjà yín yẹn tẹ́ ẹ bá jẹ́ kó parí àbí lẹ́nu wọ legacy lẹ́nu ẹ níbi tí mo tẹ̀ ti mọ̀ pé o stupid nìyẹn ìwọ ń pe Jepron lápáyàn lórí social media ìwọ ń kọ́ ságù kankan ni gbogbo yín jọ wà ní àwọn ọ̀rọ̀ yẹn ló tẹ̀ ń bí mi nú ẹ̀yin tán ń pè lápáyàn ẹni tó lóun speak fún yìí apàyàn náà ń pè ọ̀rẹ́ lòun àtàwọn Jepron gbogbo wọn wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni tí Jepron bá ti já pààyàn kí wàá lÓlúọmọ kì í ṣe pé gbogbo wọn jọjọ wà ní apààyàn jọ ní gbogbo wọn náà wọ legacy jákujàku tó ní làákàyè tó mọ̀ sí bí ẹni tó ní làákàyè torí ẹ̀ ò pé rárá ẹ̀. wọ́n ní Ọ̀kanlọ́mọ ṣáfẹ́ blame Ọ̀kanlọ́mọ ni ọmọ ọlọ́mọ ṣèbó ń gbìjà ẹni tó lóyà sí ni òun gbìjà Olúọmọ lójú ara tí ẹni òun kì í ṣe onímọ́tò ẹni tó bá dẹ̀ ṣe dáadáa síyàn èèyàn mọ̀ ṣe èèyàn ò fẹ́ mọ gbìjà ẹ̀ náà ni ló fi ń gbìjà Olúọmọ gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń sọ sáwọn Sego tó ń sọ sáwọn National Union yẹn kò gbẹnu ẹ̀ bẹ́ẹ̀ kó kàn má ṣaláìṣẹ́ pé òun gbìjà ọ̀gá òun ni ló fi ń gbìjà MC Olúọmọ sójẹ́ bí onímọ́tò ni ẹ bá fà ní tí bá yẹ pé òun náà ó kù díẹ̀ káàtó fóun náà àáfàá ni ó yẹ kó mọ̀ ṣe wáàsí fún wọn ni kò yẹ kó kàn kò séyìí tó yẹ kó kàn nínú ọ̀rọ̀ onímọ́tò wáàsí ló yẹ ká mọ̀ láàrin wọn pé ó mọ̀ ń ṣe fún wọn gbogbo ọ̀rọ̀ dáná tálù Fúlàní ò kì í ṣe nìyẹn wáàsí ló yẹ ká mọ̀ Olúọmọ sí Ọ̀kanlọ́mọ sí pé wáàsí ló lọ́mọ ṣe fáwọn ọmọ onímọ́tò yẹn o kò séyìí tó kàn pẹ̀lú ọ̀rọ̀ mọ́tò kì í bá wọn dá sí o wáàsí ni tí wọ́n bá fẹ́ jà kó pẹ̀tù sí wọn nú kó ṣe wáàsí fún wọn níta arólóyún Ọ̀kanlọ́mọ tí mo ṣe fún wọn nìyẹn ọ̀rọ̀ mọ́tò kì í bá wọn dá sí àfìgbà tó náà sọ̀rọ̀ ẹ̀dọ́mọ gáràjì tó sọ̀rọ̀ ẹ̀dọ́ onímọ́tò tó sọ̀rọ̀ ẹ̀dọ́mọ gáràjì àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó mọ jáde lẹ́nu ẹ̀ ló ń jáde lẹ́nu ẹ̀ torí pé ó ti ń sọ̀rọ̀ legacy ó ń jẹ́ kí legacy mọ ti ń gbọ̀ngbọ̀n ó ti gbà yí pàfà lòun legacy tó yẹ pọ̀ ọmọ gáràjì ni ìwọ Ọ̀kanlọ́mọ ti gbà yí pàfà ni ẹ́ ó bá tiẹ̀ máa support ọ̀gá rẹ̀ ìwọ̀n bá ní wàá pe ọ̀gá ẹ̀ ó máa láwọn òdodo ọ̀rọ̀ tí wàá máa bólú ọmọ náà sọ pé ẹ mọ́ jàjẹ́ bí o ẹ mọ́ jàjẹ́ bí o ẹ mọ́ jàjẹ́ bí o ìwọ Ọ̀kanlọ́mọ náà ó gbé gbogbo ẹ̀ sórí ni sọ gbogbo ẹ̀ di kínní òun náà ń jíjà ọ̀rí náà fi mú tiẹ̀ sọ́wọ́ báyìí bọ̀ kò sí èyí tó kèmí pẹ̀lú Ọ̀kanlọ́mọ kì í sọ ọmọ onímọ́tò àwọn ọmọ onímọ́tò ní Ọlọ́run rán mi sí ọmọ onímọ́tò dẹ̀ ní legacy torí gbà tí máa mọ̀ lọ́dún yẹn lọ́hùn tó ń sọ̀rọ̀ bí wọ́n ṣe lé òun pa bí wọ́n ṣe fẹ́ pa òun bí wọ́n ṣe kó bọ́n sí iwájú bí wọ́n ṣe ṣe gbá làánú rẹ̀ ń ṣe wá ń gbà yẹn
la fi ń support ẹ̀ la fi ń tẹ̀lé tá a fi ń speak fún lórí afẹ́fẹ́ ń gbà yẹn pé ìyànjẹ náà fẹ́ ṣe fún legacy nígbà tó ń dárúkọ àwọn tán kó lọ ẹ̀wọ̀n a mọ̀ pé èèyàn jákujàku náà ni alátẹnujẹ ni nítorí náà ó jẹ lòun náà wá níta jẹ kò jẹ́ kó lè bólú ọmọ kó bá sòdodo ọ̀rọ̀ kọ́lọ̀ ń gbẹnu rẹ̀ ṣàṣẹ fólú ọmọ gbogbo ohun tó ń gun olú ọmọ gàràgàrà yẹn kí gbogbo ẹ̀ wálẹ̀ lára ẹ̀ n tó fa ìjà tó wá dìjà ran tó kó mọ́ dìjà tó bá tẹ̀ yẹ pé ìjà bá ti wà kó pe ségò mọ́ra pé dákun má bínú ìwọ náà sáà mọ ipò yìí orí àga yìí ó dùn gan ó mọ̀ ìwọ gan ó rí nígbà tí ìwọ náà bá jókòó bẹ́ẹ̀ ó ní fẹ́ kó ń bẹ̀ mọ̀ wò ségò dákun má bínú sí mi ìwọ náà mọ̀ kì í ṣèmi àwọn èèyàn ní tì mí ní táwọn èèyàn ń sọ ni wò mo tẹ̀ ti ṣetán láti kó ń bẹ̀ fún ẹ kò sí wàhálà mọ́ wọ́n tún sọ débi pé olú ọmọ wọn lè fa Al-Kùránì búra ni olú ọmọ wa ya oyè olójú kòkòrò ó bá ya rẹ jẹ́ ó borúkọ tó ti ló mẹ́ǹtẹ́ ó bàjẹ́ ó dẹni ẹ̀sìn lójú àwọn èèyàn ó wá fẹ́ sọ kókó ó fẹ́ sọ dé yàrá dáadáa lójú gbogbo àwọn èèyàn bí ẹni pé òun ni ò mọ nǹkan tó ń ṣe òun ni ọ̀dàlẹ̀ òun ni gbá òun làwọ̀ ṣé kò ní nǹkan tí ó ṣe fún ni kọ́mọṣẹ́ tó lè máa láhùn máa sọ orú ọ̀rọ̀ yẹn sọ́gà ẹ̀ ṣé kò ní nǹkan tójú ẹ̀ ti rí ni. àbúrò pé gbogbo èèyàn ló máa stupid tán kàn máa support ẹ àníwò èyí tí olóyin kókó náà ṣe tó dáa àníwò gbogbo èèyàn ló pè lópònú ni èmi màá bẹ́ràn wí ni mo jẹ́ kọ́bọ̀ yín rí ni àmọ́ jẹ́ tọrọ yín rí débi pé màá wá sọ wípé o kìíní kan o èmi náà mọ bá wọn mọ búṣégò ní olú ọmọ ní Koko Zaria ní o yìí mọ bá wọn mọ gbógun ti ní bọ́rọ̀ bá ṣe jẹ́ lèmi ẹ̀ sì sọ Professor ní mo ṣe yàtọ̀ lórí afẹ́fẹ́ lẹ́yìn èèyàn náà ṣe gbà tèmi toró òdodo lèmi ò sọ èmi ò ń ṣe àwọn alájẹfẹnu họlẹ̀ bí ẹran bí Ẹsábọ̀dù tó yẹ pé wọ́n bá ti fún lówó báyìí òdodo ọ̀rọ̀ tó yẹ kó sọ yóò yí gbogbo ẹ̀ padà ní otherwise so yẹ kó mọ bá wọn bú lu ọmọ ni àbí kó bá wọn sòdodo so yẹ kó mọ bú ni tó wá gbé gbogbo ẹ̀ sórí tó bẹ̀rẹ̀ sí bú olú ọmọ tinú ségò inú Kókó náà máa dùn pọ̀ Ẹsábọ̀dù wà lẹ́yìn òun ta lẹ́ Ẹsábọ̀dù ẹ̀ tó yẹ pé tán bá fún gbàtì rìsẹ́ẹ̀tì tán bá gbàmú lásán tán bá fún gbàtì rìsẹ́ẹ̀tì yóò máa róòlù ni nínú ẹ̀rọ̀fọ̀ but sáfẹ́ bú Ẹsábọ̀dù ni sáfẹ́ blame ẹni ṣebí ṣe owó tiẹ̀ ló ń ṣe kì í ṣe wọ Kókó ló gbẹ́jọ́ ló gbé lọ sọ́dọ̀ rẹ̀ àbí fúnra yín kọ́lẹ̀ lọ́ba ó tẹ̀ tún wá tó Kókó ségò tó tún fẹ́ máa fi dọ̀tí mọ́ yí lára ségò tó ọmọ Èkó tó yẹ pé wọn ò ń kánà wọn ò ń kóyàn jẹ orí o tún fẹ́ sọ o ti kì í ségò náà o ti kì í sábẹ́ Ẹsábọ̀dù ó tún fi yín bùgà lẹ́ni tó yẹ pé nǹkan tó máa sọ nípa yín lọ́la ò ní dáa ẹ ṣe rándanràndan ẹ ṣàjẹ́ kó rí yín pé igbá oró yín kì í fọ́ ọmọ oníwà ni ó jèrè wà gbogbo ìwà tó lúkálukú yín wù ìwọ Kókó gbogbo ìwà tó wù gbogbo èyí tẹ́ ẹ ṣe láburú tí ìwọ olú ọmọ náà tẹ́ ẹ ṣe láburú kò sí ò bá lọ kó àwọn ọmọ rẹ sí Jerusalem kó lọ kó wọn sí kinní àwọn ọmọ rẹ ó jèrè gbogbo ìwà burúkú tó wù àti èyí tó ṣe ní dáadáa ìwọ Kókó àwọn ọmọ rẹ ó jèrè gbogbo ìwà tó wù èyí tó ṣe ní dáadáa àti èyí tó ṣe tó kù díẹ̀ káàtó mi ò support ẹnì kankan nínú yín bó bá ṣe rí lèmi ó ṣe sọ ọmọ tàbí tí ń lèmi náà kó tó di pé mo ráàánú gbà mo wá doni wáàsí tí mo wá di Professor tí mo ń ṣe wáàsí fẹ́yìn ọmọ ta ẹ̀yin ìdẹ̀ lọ́lọ́run rán mi sí gbogbo ẹ̀yin ọmọ ta yìí lọ́lọ́run rán mi sí tọ́lọ́run ṣàánú fún tí ẹ̀ mọ̀ pàánù lẹ́ rí gbà tí ayọ̀ wá fẹ́ ba ti ń jẹ́ kí la fẹ́ sọ pé olú ọmọ tún wá gbogbo nǹkan tí àwọn president ní gbogbo ẹ̀ ló ní gbogbo nǹkan táwọn àwọn olówó ní gbogbo ẹ̀ ló ní àti wọ Kókó yìí náà tí ìbá ṣe pé a ti kọ́ pé owó náà ló máa ba ti ń jẹ́ àbí owó náà kọ́ ló díjà yín owó náà kọ́ ló fa gbogbo rándanrandan táwa ń gbọ́rọ̀ yín lẹ́nu àwọn tí èrò Ẹsábọ̀dù yẹn lọ̀rọ̀ yín wá tọ́ sí lẹ́nu ní wọ́n á fọ̀rọ̀ yín ta yín ló wá sọ rándanrandan pa yín ẹ̀rí páyé yín ta èèyàn dójú tì ní ẹ̀dá ẹ̀ ìgbà ro kì í fọ́ ọmọ oníwà ló jèrè wà gbogbo ń tẹ́ bá ṣe tẹ́ bá rò pé mú jẹ o wò ọba ṣẹ̀dá Ọlọ́run ó ń wo gbogbo yín ó ń wò yín bó bá wù yín kẹ́ ẹ lọ parí ìjà òṣì tẹ́ ń jà yẹn
kẹ́ mọ́ ṣe ní ìrẹ́pọ̀ àti kókó àti gbogbo yín kẹ́ parí gbogbo ìjà yẹn kí ìjà yín kó mọ̀ di pé ẹ mọ̀ para yín ẹ mọ̀ fìbọn mọ́ léra yín káàkiri kó mọ̀ di pé èyí tó kù ayé yín ẹ̀wọ̀n lẹ́tì lọ lò gbogbo dúkìá yín tẹ́lẹ̀ kó jọ yẹn kó mọ̀ jẹ́ pé àwọn tẹ́ ń ṣe bàbá aláyé lórí yẹn náà ni ó lọ dáná sun gbogbo property yín kó mọ̀ jẹ́ pé àwọn tẹ́ ń ṣe bàbá aláyé lórí tẹ́ ń ṣe monáìsì yẹn dáadáa ni mí tẹ́ ń ṣe kó mọ̀ jẹ́ pé àwọn náà ni ó sọ òkúta pa yín nígbà tó bá ń gbọ́ gbogbo aburú tẹ́ bá ń fẹnu ara yín sọ gbogbo aburú àwọn nǹkan burúkú tẹ́ ti ṣe tẹ́ ṣe láàrin àwọn national union tẹ́ tún ṣe láwọn iṣẹ́ burúkú náà ti bẹ̀yìn táwọn olóṣèlú ti bẹ̀yìn lé àwọn èèyàn tẹ́ ti gbẹ̀mí wọn nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí fẹnu ara yín sọ táwọn èèyàn bá mọ̀ ṣe àwọn eléyìí wọn ò yẹ lẹ́ni tó yẹ kó mọ gbé láàrin àwọn èèyàn o ẹni tó yẹ kán sọ lókùtà pa ni wọn o ẹni tó yẹ kán kó mọ̀ jẹ́ pé ẹ̀wọ̀n lẹ́tì lọ sáyé yín tàbí wọ́n sọ yín lókùtà pa ẹ má lọ kóra yín ìjánu kẹ́ ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ ségé ìyà ìgbà oró kì í fọ́ ọmọ oníwà yóò jèrè wà. ẹ mọ̀ pé mò ń ṣe wáàsí fún yín ẹ̀yin létí yín di ẹ̀yin létí yín di. mi ò ní sọ jù báyìí lọ lẹ́nu ẹ̀yin ẹ̀ jákujáku yìí. Omi aráyé kú, ọmọ aráyé ẹ má wẹdò lójú aráyé. Níjọ́ omi ayé bá kú, omi aráyé ń gbé wọn lọ́mọ lọ. Bá a bá wẹ̀wù àlà, ká rọra rìn nínú àbàtà. tó gbọ́ olú ọmọ tó gbọ́ ṣé tiẹ̀ ò di. Ayé tó sá fún ẹni tó bá gbẹ́ ẹ mọ́kànkà kékeré fáyé. Koko Zaria ṣé tiẹ̀ ò di. ṣé tiẹ̀ Ẹni ò tó di. bá ní láárí láyé ó wo Olúwa ni. Àwọn òṣìkà ò fẹ́ kó san fẹ́ lòmíì. wo àwọn ẹ sábọ́ọ̀dù wọn ò bẹ́ẹ̀ ro. Mo fẹ́ mọ́ dáṣebi lẹ́jọ́ ẹ wí fáṣebi kó wá detí kọ mí. Musiliu olú ọmọ súnmọ́ mi wá de ti kọ mí. Ọmọ òṣìkà máa gbálàyé mo fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Koko Zaria mo fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Fẹ́ bí yán ọ̀rọ̀ nù ọ́ mo fẹ́ fòwe kò ọ́ lójú. tó gbọ́ Koko tó gbọ́. Mo fẹ́ fata orin rẹ ọ lójú gidigidi n ó sì gbọ́n wèrè pé ọ̀rọ̀ sí ọ létí ọ̀tún wò. tó gbọ́ Koko tó gbọ́ Koko tó gbọ́. Ṣé ìwọ̀n lálápẹ́tẹ́ oró o ti fa pẹ́tẹ́ ṣiṣẹ́ burúkú? Ìwọ náà ló kò gèdè wọlé ará àdúgbò. Ìwọ lálápẹ̀ta ìjàmbá paramọ́lẹ̀ sí dẹ́rùbọmọ lójú oorun. tó gbọ́ Koko. Tata ń sẹ́kọ̀ọ́ ìrònà tí dá gbogbo ẹlẹ́sẹ̀ ní Tóbíà. olú ọmọ Musiliu ṣé tiẹ̀ ò di. Ìwọ ló kojú gbowó olówó tó lówó fi ń ṣiwó ná. Ìwọ ló gbà láàfíà lọ́wọ́ aláìlárùn. ẹ̀yin ẹrú kú olóṣèlú. Ìwọ ló rèé fowó àgbà nárajà lọ́dọ̀ ẹni tó ń rí ṣe. Kò ṣẹ̀ ọ́ kò rò ọ́ lásán ló kàn ń ṣìkà. ṣé ẹ gbọ́. Ìwọ ló fènì nípa ohun tó dùn jẹ́ iṣẹ́ eré ò sí lọ́wọ́ rẹ. ṣé ẹ gbọ́. Ìwọ náà ló bá ti ṣòwò jẹ́ tó fi ń pàdánù. Ọmọ ẹ̀gbọ́n rẹ fẹ́ dẹni ńlá ò jẹ́ kó di ní ńlá mọ́. tó gbọ́ olú ọmọ. Ó ti bàtàráyé jẹ́ ó ti sú ọ. tó gbọ́ MC olú ọmọ. Gbogbo èèyàn tó fẹ́ ga nínú ìdílé gbogbo wọn ló gbá lọ́rùn mọ́lẹ̀. wo ò fẹ́ kí Sego ga o ò fẹ́ Gbogbo kó débẹ̀. mọ̀jèṣí tí ń relé ìwé ó ti dọ́gbọ́n garùn ríràwọ̀ wọn. tó gbọ́ àgbẹ̀dẹ Gbogbo àtọ́lọ́wọ́ ọmọ tó jáfáfá ó ti rọra gbọ́wọ́lé wọn lọ́pọlọ. ọlọ́wà àtàgbẹ̀dẹ tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́. O tó sì gbọ́ jẹ́ kí wọn ó gbẹ́rù dókè. MC olú ọmọ sóun gbọ́. Wọ́n kù dẹ̀dẹ̀ kí wọn ó ṣèdánwò ló dà wọ́n lórí rú. ó kù díẹ̀ kágbẹ̀dẹ débẹ̀
ẹni tó bá fẹ́ ta bíọ́bíọ́ o ti fi kú dá wọn lágara. tó gbọ́ MC Musiliu ṣé tiẹ̀ ò di. o ti fòkò ẹ̀mí ṣe wọ́n láì tásìkò. tó gbọ́ Musiliu. bó o bá fẹ́ máa ṣe gbogbo ayé bó o bá ti fẹ́. Musiliu tó gbọ́. ọba àmọ́ dèèyàn mọ́gi láì lẹ́sẹ̀. tó gbọ́ kókó ti ṣe wá sí ẹ̀ fún ẹ. ṣó o ti mọ̀ pé gbá oró kì í fọ́. wàá mọ̀. bó bá pẹ́ títí ọba lókè ó béèrè ẹ̀ṣẹ̀ baba lọ́wọ́ ọmọ. bọ́jọ́ bá lọ bí òréré ilẹ̀ ó pò ṣìkà. gbogbo ohun tí mo ti ní lẹ́nu tí mo fẹ́ wí. mo tún ronú wò ní gbẹgẹdẹ ìbá ti jóná tán. ojú òṣìkà ìbá ti pọ́n lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí mo bá dà sílẹ̀. ǹbá máa kéwì kan gbàǹdùgbàǹdù bíi kílẹ̀ ó fàya ní. bíi ká ṣe bí ó gbọ́ tán kó forí sọgi. bíi kó ṣìkà ó gbánúkú bíi kó kán ludò láàyè. kókó sógbọ́. àwọn pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ewì ìgbàlódé wọ́n kúkú ń bẹ lẹ́ẹ̀kẹ́ mi. kókó sétí ẹ̀ orin pẹ̀mbọ̀pẹ̀mbọ̀ bíi ẹlẹ́bọ̀tọ̀. àwọn ọ̀rọ̀ bíi kẹ̀tẹ́ tí yí gbajúmọ̀ lẹ́wọ́ àlà. ẹ jẹ́ kí gbogbo aṣebi ó rọ́jú jayé alábátá. èmi ti fòṣìkà sílẹ̀ gẹ́dẹ́ńgbẹ́ dọjọ́ ìgbéǹde. gbogbo wa la kúkú ń lọ sálákejì. gbogbo èèyàn ni ó ṣàlàyé níbodè lọ́jọ́ ìrìn àjò. àmọ́ mo fẹ́ ká ṣe bí ó máa rántí. máa rántí ibiribiribi tó o ti gbélé ayé ṣe rí. olúọmọ sétí ẹ̀ ò di. máa níran àwọn ìkà kàǹkà tó o ti dọ́gbọ́n bò má bẹ́ẹ̀ wù. ayédáadé sétí ẹ̀ ò di. máa rántí ẹni tí ń kọ́lé lọ́wọ́ tó o ti pa kó tó parí ilé. sétí ẹ̀ ò di. máa rántí àwọn èèyàn tó o sọ lépè nígbà kan. máa rántí àwọn èèyàn tó o ti yà ní wèrè. ọmọ èèyàn tó lọ sílùú òyìnbó ń kọ́ ṣe bí ń ṣe lóṣù wọ́n dẹ́yìn omi. rántí iye ìyàwó oníyàwó tó o ti yà ní wèrè. bó o bá tún wá jí máa rántí ọba onírúurú ọlá. má gbàgbé ọba tó mòpin ọ̀rọ̀ tán irúnmọlẹ̀ tí dún mọ̀húrú lálákejì. ọba mi òkè ọba mi ìsàlẹ̀ tó mọ ohun ayé ń dánwò nísàlẹ̀. tètè máa jí ṣoògùn àìkú máa jíwẹ̀ nínú àgbo máa ṣe ohun tó o bá fẹ́ ikú ń bẹ. igbá oró kì í fọ́ ọmọ oníwà ni ó jèrè ìwà. Èdùmàrè kò ní rán mi níṣẹ́ èké olúwa jẹ́ kọ́mọ mi ó jèrè mi jẹ́ kí n lè gba ládá iṣẹ́ rẹ̀. ọba òkè wá ṣọ́ wa kúrò lọ́wọ́ òṣìkà. mo tún gbé ohun tí mo wí dé mo fẹ́ pa tírà ewì sí ọ létí. mo ti gbàgbé ọ̀rọ̀ àná mo fẹ́ máa mú tònítọ̀ lásán. orin nílá bíi bọ́ọ̀lù bí. àwọn ọ̀rọ̀ kàndùkàndù tí mú gbajúmọ̀ kún hùhùn. èmi ti dídùn dú ewì sílẹ̀ mo fẹ́ fún ọ jẹ máa ṣe nìṣó láńrewájú méwì bọ̀. ṣé wọ́n la fi ta kókó iṣẹ́ tí gbogbo iṣẹ́ tó fi ń dojú rú.
ṣé wọ́n lẹ́ni afọ̀rọ̀ lọ tó o bọ́ lọ́rọ̀ dámọ̀ràn ibi o ti hu bi títí tí ó ti sú ọ. máa ṣe ń ṣó akéwì ń bọ̀. wọ́n gbójúlé ọ níjọ́ sí o ti rọra gbáṣẹ́rin mọ́ wọn lójú. wọ́n fẹ́ fẹ̀yìn sí ọ o ti yẹ̀ kúrò. àṣé bó o ti rí rèé lásán ló dàbí èèyàn gidi. àfi ọjẹ máyégún ń ṣe ló múlé ayé nira. máa ṣe ń ṣó ọba yára bí ó fèsì ọ̀rọ̀. àti fi ọṣọ lórí iṣẹ́ ọwọ́ rẹ ò mọ́ ń ṣe lórí rí. àfi ọṣọ lé owó gbogbo owó pátá ló kó jẹ ayàn ọ́ ti dúkìá gbogbo rẹ̀ lójú nù. wọ́n ní kó wá ṣàlàyé ohun tí ò tọ́ lòún wí. gbogbo ajé ló ṣí mọ́ ọ lórí. a ti tanná rí ohun tó ń ṣe àwáwí ò sí mọ́ a ti mọ̀ ọ́ lájẹ̀rù. tarúgbó tomidan ló ń ṣiṣẹ́ dúdú. tarúgbó tomidan ló ń ṣiṣẹ́ dúdú ààrẹ ni mímọ́ mọ́. èèyàn rẹ ò pé gba nílẹ̀ yìí mọ́ oníṣẹ́ ibi ò láàlà. gbogbo èèyàn ló do níbàjẹ́ a ò rí èèyàn gidi. àwọn kìkìdá oníṣẹ́ ẹ̀ṣẹ̀ là ń rí ọmọlúàbí ò pọ̀. mo ti sọdẹdẹgbó iwájú mo rẹ́ranko àrísọgbérí sígbó. mo rìnrìn àrèdénú igbó ẹ̀ lírí igba eku òtún kòkò kan. èmi rìn jìnnà títí tí mo fodó ìbúlẹ̀ jẹun. èmi ríbi táwọn èèyàn wòyí ti ń fi kò ṣìkà. ó dá mi lójú ẹni ọtí bá ń pa ní tabiọ́bíọ́. èèyàn tó bá ń rẹ́rìn wẹ̀yìn ní ìfẹsẹ̀kọ́lẹ̀. èèyàn tó bá ń ṣiṣẹ́ àrìnká olúwa rẹ̀ ni ó mọ̀ pé ẹnu oko. mo kirikiri mo rówó mo rọ́mọ. mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnu ò tí gbọ̀rọ̀. bó o bá fẹ́ já mi nírọ́ ṣé bí mo mọjọ́ tí mo ká ọ mọ́. ìwà tó hù nípìnlẹ̀ níjọ́sí bóyá o ti gbàgbé ẹ̀. àwé bó o bá gbàgbé ká rán ọ létí ò ṣe nǹkan kan jẹ́ kí n fìtàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o ronú wò sísàlẹ̀ ọ̀rọ̀. lábì wà ń wára mórógùn ní dákòkòlù bá a bá ń kánjú rojọ́ ńṣe lẹ́jọ́ kọ́ni lẹ́nu. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ò ṣeé sọ ní méjì méjì. ṣé bí wọ́n la ti ṣọ̀gá aṣẹ́? ẹni tó o bá fẹ́ dénú ṣe báwọn lò ń gbé ga kíákíá. èèyàn tó o bá fẹ́ dénú ṣe bí lẹ́yìn ní wà. bẹ́ẹ̀ bá fẹ́ gbà yàn ṣiṣẹ́ ṣe bára ilé rẹ lò ń fún níṣẹ́. gbogbo ẹni tíṣẹ́ tọ́ sí o ti fiṣẹ́ dá wọn lára. gbogbo èèyàn tó o ṣojú ṣáájú fún olúwa mi mọ̀. o ò rántí ẹni tí ó ṣẹ̀ ọ́ tó o ti mú gègé bà láyé jẹ́. ẹ bá tí wọn jẹ́ tán ẹ fi ń tún ti yín ṣe ohùn wà kàtán omórímù sí kọ̀rọ̀. máa ṣe nìṣó rántí ọba lókè tí ó fèsì ẹ̀san. àtàkùtì ẹ̀san lè dùmàdé bẹ́ sílẹ̀ fún ṣìkà. asínwín yóò tán ọmọ asínwín tẹ gbá yán kọ́. àgùntàn jẹ̀gẹ́ tán ó dagbá ẹ̀gẹ́ nù. adájọ́ dépò tán adájọ́ gbàgbé ẹ̀gẹ́ tó jẹ́ ẹrú jọba tán ó fẹ́ payé run. lèmọ́mù ń gbàyàwó dàdá nì. èèyàn tá a fún lóyè ẹni ọ̀wọ̀ ló ń ṣe lémi ní ìjọ. gbogbo ẹni tó lágbára lọ́wọ́ ibi ni wọ́n kúkú fi ń ṣe. ọ̀pọ̀ èèyàn tá a gbé sípò ló ń ṣayé ní wàhálà. ọ̀rọ̀ rèé ọ̀rẹ́ wa a ò mọ̀ pé báyìí ló yà ni wọn bá ti dá ọ lọ́lá. ṣé ẹ gbọ́ olú ọmọ tó gbọ́. wọ́n dá ọ lọ́lá tán iná ló fi ń jó wọn kiri. tó gbọ́ MC. ọ̀ràn tí ọba oníṣẹ́ àdìsí tí jó gbogbo oníkọ́. Tinubu dá ẹ lọ́lá tán ibi ló fi ń ṣe. hello. hello bàbá mi ṣègbè. ta ló ń sọ̀rọ̀. mo sọ̀rọ̀ tààrọ̀ ẹ̀ máa mú yes. ta ni ẹ Tóyìn. báwo ó pè sórí show mi lénìí. Tóyìn. ó pè sórí show lénìí ó yà mí lẹ́nu àbí a jẹ́ pé ó mú yes nìyẹn o tó fi pè yẹn ṣe fẹ́ bá a dá sétò ni. tààrọ̀ ẹ̀ mú yes bàbá.
ṣe fẹ́ bá wa dá sétò ni Ọmọ yes, yes. kílẹ̀ yín náà kílẹ̀ yín náà fẹ́ sọ kílẹ̀ fẹ́ sọ báyìí bá wa dá sí. Abẹ́ bá yín dá sí ni ẹ̀ sọ fún wa kán pèsè sí i. kílẹ̀ wí. Gbogbo manipulation lẹ fẹ́ rántí sí ẹ̀kan o. bóòlù ṣe mọ òyìnbó tí mo fẹ́ rántí manipulation ni ó ní mo fẹ́ rántí òyìnbó àwọn ọmọ fúráká manipulation ni mo fẹ́ rántí ó kárí o ṣe o wà lè Gbogbo ẹ̀ bọ́nú ara Nàìjíríà ti bàjẹ́ Yorùbá ẹ ti àbò rí mo wà ní kitchen ni. ó wà kitchen. Wọ́n ti fọ́ gbogbo ẹ̀ lójú. Àbí. Ìkà gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ òní gbogbo ẹ̀ ní ẹ ṣeun ẹ̀yin ará Chicago ẹ̀yin náà bá wa dá sí i abẹ́ẹ̀ rí ni wọ́n wá fẹ́ sọ kókó wọ́n wá fẹ́ sọ déèyàn burúkú lójú gbogbo èèyàn ṣé kókó yẹn ṣé kò nídìí tó fi ń hùwà báyẹn ni Olúwatóyìn àbáyín. mo ní ṣe kókó ní kò ní. Rárá o, orí ń tajà rí tajà fi ń kó. ó ní tajà fi ń kó ayé ada ṣé kókó wá jẹ́ bí aròbó ni ṣé kò ní nǹkan tó rí ni kó tó mọ̀ ṣe rán dandan instead tó dẹ̀ káwọn lẹ́gẹ̀sì yẹn kán sọ̀rọ̀ sùúrù kán pẹ̀tù sí wọn nínú oníwọ̀ spíkà Olúọmọ ò wá nílà káyè ò wá ṣe rán dandan. náà wà ń bẹ̀ o. Wọ́n fẹ́ bójú ẹ̀ jẹ́ lẹ́gẹ̀sì òfin pé èèyàn kò sọ́pọlọ. Kò ní ọpọlọ kankan. Ọpọlọ yẹn ti dorí pé ṣé kókó wá jẹ́ bí aròbó ni àbí kò mọ nǹkan tí ṣé bí sùúrù lèèyàn fi máa ń pa náà wàhálà ìwọ yìí o kàn wá ń dákun ó di tìjú sólú ọmọ lára báyìí ó lóun fẹ́ kó mbẹ ṣé ó kó mbẹ àbí ó kó mbẹ mọ báyìí. Ọlọ́run jẹ́ kán fún lóúnjẹ ní báyìí mo dẹ̀ jẹ́rìí mo jẹ́rìí ségò ségò ní gbùrú afagbó tó bá fa gbùrú fùrù afagbó tó yìn mi mọ̀ pé ìwọ náà ròde bí tí mo ròde yẹn àbí ṣé kò wá ní di ti gbogbo wọn ni àfi káyà máa ń pẹ̀tù sí ségò nú báyìí kó má jẹ́ kébi ó pa MC Olúọmọ kó má jẹ́ kébi ó pa kú torí ààrẹ yìí tó investment wo náà ní. pẹ́tẹ̀rẹ́ o oníkálukú ọgbọ́n ni o irù tó bà lẹ́pọ̀n rẹ o. àbí wọ́n á ní mò ń sọpọ́tì ẹ̀ nìkan bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ lèmi ó sọ fún wọn àbí kí ségò báyìí kọ́lọ́n kó bomi àánú sí lójú báyìí kó má jẹ́ kébi ó pamọ́ sílé òkú nìkan fún ní oúnjẹ tí ó náà mọ̀ jẹ kó náà mọ̀ nǹkan tí ó mọ̀ rówó tí ó mọ̀ ṣe ìwọ èyí tó wà France ó wàá ronú bá yẹn. ẹ̀rọ lọ sọ́dọ̀ àwọn ìṣẹ̀bá àwọn Nollywood wà lọ́gbọ̀wọ́ lọ́wọ́ àwọn Nollywood wèrè wo tó yẹ pé wọ́n tún tó máa pè ṣe wọ́n tún tó máa rọ́ lọ sọ́dọ̀ ségò báyìí tí ìbá yẹ pé ségò jọ́ ọmọ Èkó lòun ohun gbogbo nǹkan tí Olúọmọ ń kàrámọ̀ yẹn ségò kàrámọ̀ gbogbo orú nǹkan báyẹn tiẹ̀ ẹ rí ni Olúọmọ náà dẹ̀ ń gbìyànjú Olúọmọ náà dẹ̀ ń gbìyànjú Olúọmọ náà ń gbìyànjú pé kán lè sọ pé òun náà ń ṣe dáadáa bọ́ ó náwó sí right place tó yẹ kó náwó sí àwọn aládàáradá ló náwó sí tó yẹ pé ó mà ṣe o wẹ́ ó ṣe gan o Tóyìn láti Chicago God bless you thank you very much. àṣẹ kò dáa ni ọkọ sí ìgbé obìnrin. ó ga brother ní ẹ̀pẹ̀ mi o. màá pè ẹ́ ó ṣe ẹ̀pẹ̀ mi bẹ́ẹ̀ bá ṣe tán. God bless you. abẹ́ẹ̀ rí gbogbo ibi tó yẹ kó ṣe sí ò sí síbẹ̀ ẹ wo gbogbo nǹkan táwọn ń sọ against Olúọmọ ìyàwó Mohbad kú kò tí ì kú ó ti sáré lọ fún àwọn tí wọ́n pa lẹ́yìn ẹ̀ gángbà tẹ́ ń fight tẹ́ ń jà kínní ó lọ fún wọn 5 million kó fún wọn 2 million nílé wọn àwọn ìyàwó òkú ọ̀run tí wọ́n pa lẹ́yìn ẹ̀ lórí struggle ó fún wọn ní kínní wà lọ irú owó sí àrí mi ò sí wo nìyẹn wọ́n mọ̀ pé Olúọmọ náà ti lẹ́yìn báyìí á ti kẹ́kọ̀ọ́ Ọlọ́run bá sọ pé ó dépò president ó dé bẹ́ẹ̀ but lọ́tún wa ẹ ṣe kó lọ yí padà kó pé ó gba àwọn speaker in to order wọ́n sọ̀rọ̀ tó dáa kán mọ̀ ṣe rán dẹ̀rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ èèyàn mélòó ló lè dámú àbí ìjọ́ wo ló fẹ́ máa kó mọ́pò ó máa dúró owó tó mọ̀ náà báyìí ọmọ ẹ máa kó mọ́pò káàkiri nǹkan ẹ lọ darapọ̀ mára yín àti ségò àti gbogbo yín ìkan náà ní gbogbo yín tẹ́ ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ má jẹ́ káwọn ará ta wọ́n ní bògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ ó bá dẹ̀ wù
kẹ́ẹ̀kọ́ kẹ́ẹ̀ mọ́ gbọ́ nǹkan tí ṣége sọ kẹ́ẹ̀ lẹ́fẹ́ mọ̀ jà lọ ni ibi náà làá wà tààtún analyse ọ̀rọ̀ ayé yín ẹ̀rí pẹ́yìn lẹ fẹ̀dí ara yín síta báyìí tó di pé àwọn blogger wọn analyse ọ̀rọ̀ ayé yín olùsí yín ẹ̀ wà máa bá àwọn blogger sáwọn blogger kúrò nínú ilé wọn ni ẹ̀yin kọ́ lẹ gbéra yín wá sórí afẹ́fẹ́ tẹ́ ń ṣe rándanrandan nígbà tẹ́ ń ṣe dáadáa àwọn blogger ń sọ wọ́n ń post yín ẹ̀jẹ̀ tún ti ń ṣe rándanrandan náà nìyẹn ó di dandan wọ́n analyse yín tó kẹ́ gbà kẹ́ lọ fomi lónìí orí yín náà ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ má bínú ẹ̀yin